de fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ wo fídíò ìtorí ìdánilẹ́kọ̀ọ́ pọ̀ ń bẹ̀. I send the video, I send the product wa lọ sí Norway, ní Oslo, ní Norway, ní Europe. A dẹ̀ send lọ sí Indianapolis ní America. Bákan náà ni a send lọ sí Canada ní Ontario. Gẹ́gẹ́ bá ṣe sọ fún yín, èyíkéyìí nínú àìsàn tó bá wù kí ó jẹ́ ìpèníjà fẹ́dà. Cancer ni, diabetics ni, asthma ni, any kind of spiritual and natural problem and sickness. Àrùn àtàìsàn yányán. Ẹ contact wa lórí nọ́mbà +2761295689. Àwọn ẹ̀dá kan wà fún wọn. Àwọn nǹkan tá fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ẹlòmíì ò lè rí. Wọ́n fẹ́ national ká bá wọn ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe. Ẹ worú ẹni ìsìn báyìí. Indianapolis ló ń lọ. Ẹ lè rí product kọ̀ọ̀kan bẹ̀. Ẹ gbé full special ni. Full special. Kò sí bẹ́ẹ̀. Ẹ ti ọ̀rọ̀ sáré sí. So special wà tá ń ṣe léwé àtẹ̀gbògi. Company wa dẹ̀ ní àdúpẹ́ fọ́lọ́run kọ́lọ́run túbọ̀ máa gbòòrò wá sí. A fi ń ṣe ẹwà fún ẹ̀sìn Islam ni. Àwọn kiri nǹkan tó wà láàrin ni. Ẹ̀sìn Islam ò ní tóbi tó yẹn. Kọ́lọ́run máa ní nǹkan tá a fi máa gbọ́ spiritual àti natural nínú àìsàn tó ò ní gbẹ̀ṣẹ̀. Ẹ wo àwọn product wa pé gbogbo ẹ̀ ló wà halal. Egbògi tó wà halal. Ẹ wo orí eléyìí bulldozer melt fibroid. Fibroid ni blockage tube ni ẹ get 50,000 kò wá síbi tẹ́ wà lórí gúnmẹ́rẹ̀ẹ́rẹ́ àgbáláyé tí product wa òde kódà anywhere tẹ́ bá wù kẹ́ wà Nàìjíríà product wa wà Norway là ń lọ lónìí ní Oslo a dẹ̀ ń lọ sí Indianapolis ní America a dẹ̀ ń lọ sí Ontario ní Canada. Bákan náà ni ẹ gbìyànjú tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run ọba fọmọ ẹ get caterpillar ó wà effective. Bákan náà this the same caterpillar àti transfer power tí ọkùnrin bá mú méjèèjì papọ̀ ó ní weak erection ni ó ní low sperm count ni ó ní quick ejaculation ni gbogbo àrùn kan lọ́mọkùnrin pátápátá tó bá ti get méjèèjì bí sínú láì tààlà wà á máa perform dáadáa gbogbo mọ́tò kò jẹ́ pé ní gẹ́tì transformer àti kíni ẹ̀rì halal kò sí ìrújú nínú kíni wọn. Bákan náà ni ẹ gẹ́tì all in one natural herbs táwọn èèyàn ń gbádùn lójoojúmọ́ tí wọ́n ń kọ́mẹ́ǹtì lórí èyíkéyìí nínú àìsàn ikú nìkan ni kò lè wò confam lè. Diabetics ni asthma ni bákan náà ni ọmọléèwé àbọ̀mọ̀ ọ̀kọ́ṣẹ́ àbọ̀mọ̀lékéwú ẹ gẹ́tì memory booster bẹ́ẹ̀ ni ilham ìsọyè ohun mọ̀ ó lágbára púpọ̀ wà effective 20,000 ẹni tí wọ́n ti gbé nǹkan sínú wúwo ẹ̀ abẹ́ni tó ti fún ní nǹkan jẹ abẹ́ni tó ní ọfà lára lọ́jọ́ tó ti pẹ́ both natural and spiritual ẹ gẹ́tì miracle leaves ó máa wẹ everything dànù tó bá ti lò báyìí ó máa purify system wọn ọfà ni àfúnjẹ lójú oorun lójú ayé ni miracle leaves ewé 100 ọ̀tọ̀ọ̀tọ̀ la fi ṣe senna leaf táwọn bí sọ̀rọ̀ nípa ànábì òní sọ̀rọ̀ fẹ́nu